lẹ́tíkẹ́ o ọ̀rọ̀ àwọn olórin Fuji ti wá kọjá bẹ́ẹ̀. Sule Alao Malaika náà tún ti fohùn ránṣẹ́ síta lórí fàǹfà tó ń lọ lágbolé Fuji lórí ọ̀rọ̀ pé àwọn kan l'Anobi Fuji àwọn kan ní Saheed Fuji. Ọ̀rọ̀ yìí ní agbára. Ẹ tún wá gbọ́ nǹkan tí Sule Alao Malaika tó náà tún sọ lórí ọ̀rọ̀ yìí. Òun tiẹ̀ ní wípé gbogbo ẹjọ́ wẹ́wẹ́ tí kálukú ń sọ káàkiri gbogbo wótò wóró tí everybody ń ṣe lágbolé Fuji ó ní kò tiẹ̀ kan òun òkè gbogbo eléyìí kò bá òun rárá nítorí òun ò ráyè ẹjọ́ wẹ́wẹ́. Ó lágbára o ṣùgbọ́n ẹ̀yin èèyàn tá la lè sọ pé èsì ọ̀rọ̀ Sule Alao Malaika yìí tá la lè sọ pé ó ń bá wí gangan nítorí bẹ́ẹ̀ bá gbàgbé King Dr. Saheed Osupa àwọn ni wọ́n ju bọ́ǹbù ọ̀rọ̀ kan kalẹ̀ tí wọ́n ti sọ pé àwọn dá àwọn tó jẹ́ Anobi Fuji mọ̀ àwọn dá àwọn tó ṣe wípé wọ́n ti pẹ́ nídìí eré Fuji táwọn lè tọ́ka sí gẹ́gẹ́ bí originator Fuji tí wọ́n sì ti dárúkọ ara wọn ìyún Saheed Osupa wọ́n dárúkọ pasuma wọ́n dárúkọ obesere wọ́n sì dárúkọ olóògbé Síkírù Àyìndé Barrister. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú fọ́nrán òun ni King Dr. Saheed Osupa ti sọ wípé lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin táwọn mọ̀ gẹ́gẹ́ bí Anobi Fuji àwọn tó kù Saheed ni wọ́n. Bẹ́ẹ̀ bá sì gbàgbé pé lóòótọ́ ọ̀rọ̀ yẹn ó ti dá a lot of controversies kalẹ̀ lágbolé Fuji. Ṣùgbọ́n ta la lè sọ pé òkò ọ̀rọ̀ ti Sule Alao Malaika yìí ó tún bá wí nígbà tó ní òun ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ ní títì òun. Ọ̀rọ̀ yìí ó lẹ́tùkẹ́ ó gbẹ̀nu tán ó tún lékè ìkà pẹ̀lú. Ẹ má gbàgbé ẹ máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa bá mi like fọ́nrán yìí ẹ máa bá mi share ẹ máa bá mi pín kó máa lọ káàkiri. Ẹ tún jẹ́ ká jìjọ gbé fọ́nrán yìí yẹ̀wò ká tún gbé sí ọ̀rọ̀ tí Sule Alao Malaika tó náà tún sọ lórí gbogbo fàǹfà tó ń lọ lágbolé Fuji nípa pé àwọn kan l'Anobi Fuji àwọn kan ní Saheed Fuji. Ká ẹ̀sìn máa bá mi fèrò tiyín nípa pé tá a gan lẹ́yìn náà lérò wípé òkò ọ̀rọ̀ ẹ̀ ó ń bá wí lágbolé Fuji. Ẹ máa bá mi sọ opinion yín sí kọ́mẹ́ǹtì fọ́nrán òun rèé ẹ jẹ́ àjíjọ wò ó. Bẹ́ẹ̀ kọ́ bá gbẹ́jọ́ bá mi á gbé padà ọkọ̀ èmi ò ráyè jọ rárá nínú orí pé adé mi ò ráyè. Ọjọ́ pé tí n bá dé báwo ni mo ṣe lówó tó kí kí mi aṣojú bẹ́ẹ̀ lọ tí wọ́n náírà tí mo ní tí ó di tún náírà ní mo rò. Bí ọba ṣe Súlẹ̀ mọ́nà mi àlàó máa di bàbá Adébúlé mi ò di ronú sílẹ̀ létí ìkúlé Súlẹ̀ mọ́nà mi àlàó. Èyí tí mo rò Súlẹ̀ mọ́nà mi kò ìkúná. Ẹ má jẹ́ pé jọ́ bá mi lè bá pàdé ẹ má jẹ́ jọ́ kankan nínú yọ. Iwájú sálà Ìbàdàn náà. Bàbá mi ní ẹsẹ̀ tó mo sọ pé mo lọ́jọ́. Àní tó bá mi ẹsẹ̀ pé èmi ò mọ ẹ̀tọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lẹ́ Súlẹ̀ mọ́nà mi. Àti kékeré mi ní ọ̀rọ̀ bàdé mi àtàwọn ẹgbẹ́ mi pọ̀ Adébúlé. Tó bá pè wá òyìn pé ká wá rojọ́ Súlẹ̀ mọ́nà mi ẹni kí ni wá wí. Ẹ̀wù ẹ bá parí ẹ̀kọ́ tó ní. Èmi ò wá rújà rẹ̀ rọ̀ bàtà àdéhùn. Nítorí àrùjáde fi tọ́pọ́ lẹ́nu. Àní kí la tún máa mú wá. Táwọn èèyàn tó tún máa jó sí àlà ọmọ nígbà tó máa kọ̀ tẹ́rọ. Wọ́n máa ń gbówó fún mi Súlẹ̀ mọ́nà mi o. Ẹ̀mí tí kò sí ń bà bọ̀. Aláwọ̀ mi Súlẹ̀ Ìbàdàn wọlé. Aláwọ̀ ìlú àgọ̀ Ìbàdàn yẹn náà. Ẹjọ́ máa ń ṣe bẹ́ẹ̀, ẹ máa sọ pé mo lójọ́ ní ọ̀ráàyè, ẹ máa sọ pé mo lójọ́ ní ọ̀ráàyè, nítorí nínú ayé tí ìkọ̀kọ̀ bá dójú pé mo bá wọ̀ báyìí. Torí mo ti délé yìí lọ, mo ti kọjá orí ilé yìí, lọ́lọ́lọ́wọ́ bá àti ìwà àìkú ní ọmọ máa kọjá ẹni bàbá Adéwálé. Ti sọ pé ilé ìgbà ìlú ọ̀rọ̀ láì wọlé lọ́jà ọmọ máa kọjá ẹni ṣùgbọ́n tó bá dúró pé eléyìí ọ̀rọ̀ yìí
àjọ máa fa sílẹ̀ mọ́nà ní ẹ̀kọ́ máa fà lónìí ìjọba gbogbo nǹkan nínú ayé mi ọjọ́ bùkátà mi. Challenge ló fẹ́ bá fèsì ẹ níbi iṣẹ́ ní sílẹ̀ mọ́nà ní ẹ̀kọ́ lọ sí. Ìjọba ti má challenge, ìjọba ti má crash, ìwọ pẹ̀lú challenge ẹ̀ ẹ̀ ti rà dẹ́gbẹ́. Ìjọba ní challenge níbi ọ̀pọ̀ máa wù náà. Challenge lásán ni. Mama sọ pé o ní problem, kí ló ń jẹ́ problem? Ìjú tó bá ti fojú ẹ̀ náà, aláwọ̀ máa ní bàmí máa gbọ́. Challenge ni kò kì í ṣe problem ọ̀la ọ̀la ní wẹ́lẹ́. Tó bá ní bí problem ogún lé. Tó bá ní bí problem. O lè padà wá ṣe èkú ẹ. Problem lè padà wá borí ìyẹn. Ṣùgbọ́n tó bá ti pé challenge, it will never remain for the rest of your life. Ó máa wá, ó máa padà ní iye tó bá fọpọ̀ lọ sí. Sílẹ̀ wọn náà wọ̀ lọ́jọ́ kọ̀rọ̀ sáà rẹ̀. Mo ti bá ẹ sílẹ̀ mọ́nà níbi eré. Ọlọ́wọ́ bá tó láyé, kò jẹ́ pẹ́ lásán. Mo ti bá àlùbárí ká sára mi, jíjẹ ní ìmúṣulẹ̀ owó wá. Àárọ̀ owó tí ìkọ̀ bùkátà wá. Nígbà tí mo máa dúpẹ́ fún lọ́wọ́ bá àtàwọn olólùfẹ́ mi o. Ibi tí mo délé nì, tí mo bá rówó, tí mo bá ra bàtà kan, owó tí mo fi ra bàtà. Ṣèjà fọ́ wà ní látọ̀rí ìsanwó nípínlé, owó èèyàn náà lọ fún mi. Mi ò gbọdọ̀ báwú sáwọn tó ràn mí lọ. More blessing, more blessing, more blessing tó fún olólùfẹ́ mi o. Ẹ màmá mi wá lẹ̀ lọ́lọ́ rẹ̀. Ìgbà tí ó sọ náà ní ọ̀dọ́ tó dákọ̀ rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ aláìní ẹnu àlùjẹ dára wọn. Oníkáyọ̀ mọ́ ní ìmọ̀lẹ̀ sọ mí lọ́ba. Àlùbárí ìgbà tó bọ̀ lọ́lọ́ fún mi sí. Bàbá òṣèré àwọn àdúgbò orí tó ṣe fún wa lápò ẹ̀rù dúpẹ́ àbámi tó jẹ́ dúpẹ́ rẹ̀. Àbẹ́ẹ̀rí pọ́rọ̀ ilẹ̀ ti kẹ́ ó gbẹnu tán ẹ̀yin èèyàn mi ojú wo lẹ́yìn náà tún fi wo ọ̀rọ̀ yìí ìyàwó ló kọ sí yín ṣẹ́yìn náà ẹ fara mọ́ gbogbo èsì ọ̀rọ̀ tí Sule Alao Malaika tó náà tún jù kalẹ̀ lọ́tẹ̀ yìí nínú fídíò yìí ta lẹ́yìn sì lérò wípé ń bá wí ta gan lẹ́yìn lérò pé ń bá wí ẹ máa sọ opinion tí yín àti ìdáhùn yín ẹ máa sọ sí kọ́mẹ̀ntì ẹ tẹ̀ já gbogbo nǹkan táwọn èèyàn náà sọ lábẹ́ comment section kàkà 1 or 2 comment ká tó máa lọ. a rí kọ̀mẹ́ntà kan Stardom Nigeria Global ó ní K1 remain the number 1 in Fuji music. K1 is no match for any one of them. Monsuru Obatoki ni Malaika, please don't give any one of them reply. Please, you are my own number 1 musician. Okay. Another commenter, Arojide Titilai. Ó ní I like you jare Mala, kò sí àyè ẹjọ́ mọ́. Kí ni ẹ fẹ́ tí Ọlọ́run kò tí ì ṣe fún yín? Mi ò mọ nǹkan tí Saheed Osupa tún fẹ́ gbà nínú gbogbo nǹkan tí ó tún fẹ́ dá sílẹ̀. Ẹ gbọ́ ó ní agbára. Adébáyọ̀ Kòsómọ́ òun náà ni I know Malaika through pasuma in Fuji gyration
album, so he is equally Sabe. Ó ní agbára o. A lot of gbasgbos náà ló lọ lábẹ́ kọ́mẹ̀ntì fídíò yìí. Ẹ ti já wo 1 or 2 other comments ká tó máa lọ. Ọlásùnkànmí Yusuf ní give respect to your senior, you too you are Sabe, we know you through pasuma. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn. Another commenter Ibrahim Adeola Aláṣẹ náà ní I don't think peace can ever reign in this Fuji music industry. Osupa no need everything he dey talk recently. Olote ni even baby of yesterday know say none of them match K1, but I don't know how fans dey reason. Na because K1 get plenty enemy sha. Na why cause fans rubbish Osupa for that his recent outburst. But all on God, who pass you don pass you. Controversy always even getting tired of the Fuji music. Eléyìí tún ní agbára o. Kí lè rò tiyín? Ajasa Lanre ó ní Osupa can't sing without abusing someone. You can check his antecedents. Ismail Adeeko ní Osupa get problem too much. Okay o. Bukola Anuoluwa náà ní one of the Sabe don talk. Pasuma brought you to limelight too. Ó ní agbára. Àwọn kan blame King Dr. Saheed Osupa lábẹ́ kọ́mẹ̀ntì yìí wípé àwọn náà dá gbogbo wàhálà yìí sílẹ̀ pé wọ́n tiẹ̀ ní ìdẹ láti máa sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ nínú fọ́nrán tí wọ́n kọ́kọ́ jù síta yẹn tí wọ́n ti sọ pé àwọn kan ní Sabe, àwọn kan ní Anobi orin Fuji. Bẹ́ẹ̀ sì làwọn míì tẹ̀ sọ wípé ìwọ gan ìyẹn Sule Alao Malaika pé Sabe gan ló ń gan fúnra ẹ̀ kó jẹ́ káwọn tiẹ̀ gbọ́rọ̀ Sabe lòun náà. Ọ̀rọ̀ yìí lágbára ó lẹ́tìkẹ́ ògbẹ̀nu tán ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn náà tún fi wò ìyàwó lọ́kọ sí yín. Ẹ máa ju opinion ti yín sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link kan wà ní comment section fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Ẹ kàn máa bá mi follow page náà lórí YouTube. Ẹ rí subscribe button kan tó wà lábẹ́ fọ́nrán ẹ kàn máa bá mi click lé lórí. Ẹ sì má gbàgbé ẹ máa like ẹ máa bá mi share fídíò kó máa lọ káàkiri lórí ayélujára. Kémi àti yín ká tún fayọ̀ àtàláfíà pàdé. Ó dàbọ̀.